Welcome to Odua TV Watch, and this is Ikotun Market. What are we doing today? We are out here today to ask every traders here how are they coping with the inflation of prices of commodities in Nigeria. So we want to ask the average Nigerian, how are they coping? Is Nigeria working for them? I know you want to know if Nigeria is working for people living in Nigeria, so don't go anywhere. Stick around with us. Don't forget to subscribe for more content like this. I'll be right back. Gbogbo nǹkan ló ń wọ́n Nàìjíríà àgbàdo àrò jẹjẹ àrò mi. Kò sẹ́ni tó lè jẹun ẹ̀mẹ́ta pélé ní Nàìjíríà sí i o. Tá a bá ti jẹ tàárọ̀ báyìí ó tún dalẹ́ o. Gbogbo nǹkan tá ń ta lò ti wọ́n. Ráìsì wọn, ẹ̀mọye wọn ta ráìsì tẹ́lẹ̀. Epo náà, òróró náà, gbogbo nǹkan ló ń wọ́n. Nàìjíríà àgbàdo àrò jẹjẹ àrò mi. Bóbìnrin ò ṣiṣẹ́ jẹun. Gbàtọ́kùnrin bá jáde lọ. Tó lọ ṣiṣẹ́ mọ́tò kó gbé ìyàwó ẹ̀ lè jẹun. Tó kò tí ò sí ọ̀kan tí gbogbo nǹkan wọ́n. Ẹjọ́ torí ọlọ́ abẹ̀yìn ni o. Ẹ jẹ́ kí gbogbo nǹkan wálẹ̀. Ẹjọ́ torí ọlọ́. Ẹjọ́ bá máa fi sórí oyè. Tí nǹkan máa fi wálẹ̀. Ẹ bá wa fi sí oníkà ìdìbò. Tí gbogbo nǹkan máa wálẹ̀. Iṣu náà abẹ́ kan lánàá 2000. Títí tó ètò èèyàn márùn-ún jẹ. Bẹ́ẹ̀ gàrí. Bẹ́ẹ̀ lẹ́fìt. Ẹ wọ́n rú èèyàn tó ń tẹ̀tẹ̀lẹ̀. Ògé ní ìsìnkú sí géènì ọkọ mọ́. Ẹjọ́ abẹ̀bẹ̀ ni o. Ẹjọ́ gbogbo nǹkan wálẹ̀ o. Ẹjọ́ o. Ẹjọ́ o Nàìjíríà máa dá jẹ́ bàbá tún ṣe. Ẹ jẹ́ kó dá ìjọ nítorí Ọlọ́run. It has really been very, very tough for all of us, not even the youth alone. Everybody's in this shoe and we are not finding it funny anymore. So that's just it. So what do you think is the way out? What do you think the government can do differently? Like, Nigeria is working. actually, I don't know. I can't say. But I think this dollar rate that is high, I think they should just do something to it so that there will be low rate of things in Nigeria. Yeah. And the inflation rate will come down. Baby. And you think that will solve the problem? Yeah, that will solve the So problem. what do you think is best to do us? I don't know. Maybe me, myself, I don't know, sir. If you want to vote, I think what who will you vote for? Atiku or Tinubu, none of them are bad. I don't even want. They are old. I can't deal with those kind of people. A youth leader, a youthful one. Why do you think so? We can see now, like you now. Are you not a youth? You have the charisma to lead the country compared to all these agbalagba. Kí ni orúkọ yín ma? Isabiola Akande. All right ma, so kí lẹ rí sọ sọ̀rọ̀ Nàìjíríà? Nǹkan tí wọ́n jù o. Nǹkan tí wọ́n jù kò sẹ́ni tó lè jẹun ẹ̀mẹ́ta pélé ní Nàìjíríà sí i o. Tá a bá ti jẹ tàárọ̀ báyìí ó tún dalẹ́ o. Rice tààrà ní 100 naira 120 ó ti di 500 naira. Ọ̀rọ̀ Nàìjíríà ibi gíga là ń lọ o. Ibi gíga tá à ń lọ yìí kọ́lọ̀ mú wa dé ibi gíga ni o. Káwọn ìjọba kan bá wa ṣe kí gbogbo oúnjẹ wálẹ̀. Owó skúlù ọmọ lóòótọ́ èmi ò lọ́mọ tí mò ń sanwó skúlù ṣùgbọ́n àwọn ọmọ mi ń sanwó skúlù ọmọ. Owó skúlù ọmọ ó jẹ́ ìnira. Owó wàyẹ́ẹ̀kì kọ́ bá wa wá nǹkan ṣe sí. Owó pọ́nmọ́ fẹ́ gbọ́ láti 3 sí SS1. Ìyẹn náà kí gọ́ọ̀mẹ̀ntì bá wa wá nǹkan kan ṣe sí. Ìnira yìí ti pọ̀ jù. Then gbogbo wọn ojú ọ̀nà. Mo lọ bá wọn ṣe nǹkan lẹ́kìtì sí Èkó. Ọ̀nà ibẹ̀ yẹn ò dá mi sọ ọmọ sáìdì ibẹ̀ yẹn mo kàn bá wọn kí gọ́ọ̀mẹ̀ntì bá wa tún ṣe. Ìjọba náà ló lè tún ṣe. Dóònù àwa náà ìjọba náà ni wá. Ṣùgbọ́n káwọn ìjọba kan jọ nítorí Ọlọ́run wọ́n yàn àgbà síbẹ̀ ọmọdé náà gbogbo ẹni tó bá ti yàn síbẹ̀ kọ́lọ́ Elédùmarè kó gbà fún wọn lè rí ṣe nǹkan ní wọ́n ti wọ́n jù bíbí oúnjẹ ìdí ẹ̀ lórí kọ́ bá wa ṣe ẹni tó bá yé tán ló ń raṣọ bí oúnjẹ ni kọ́ bá wa ṣe. tó bá àlàyé wa ń kóòpù nílé báyìí sí. Kóòpù yẹn kódà mo ti ṣe bẹ̀gbẹ̀ yín ní ilé ìsìn kì í ṣọ̀rọ̀ oṣù mẹ́ta bá ti ráìsì 100 naira láàárọ̀ àtúnra ẹ̀bà 100 naira lálẹ́ àdẹ̀bálẹ̀ ayé báyà jẹ́kù àjẹdànù là ń ṣe tẹ́lẹ̀ tá a bá ṣe patí báyìí ráìsì á máa lọ fọ́ dànù ni kò sí yẹn mọ́ ń sìn Nàìjíríà yìí ara ni wá o ẹjọ́ káwọn gọ́ọ̀mẹ̀ntì kọ́ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ Nàìjíríà o àti sanwó skul owó oúnjẹ gbogbo nǹkan pátápátá ló wọ́n o ẹjọ́ tó. Eléyìí tá à ń ṣe yóò ti wọ́n ju àwọn èèyàn complain ìgbà kòró gan flour wọn tó yìí nísìn 21,000 ní bag sugar 23,000 òróró 27,000-28,000 ó ti wọ́n ju àwọn èèyàn complain ara ni àwọn èèyàn gan. so kí lẹ fẹ́ kí àwọn ṣé ẹ fi gbé Nàìjíríà ṣì lè wọ̀. ó sì lè dá àtọ́ máa Ọlọ́run tó tún Samaria ṣe kò gbàgbé Nàìjíríà náà ó lè bá wa tún ṣe pẹ̀lú àdúrà àti pé káwọn olórí wa náà kàn ro tiwa mọ́ tiwọn
kọ́ ro tí ọmọ sọ pé ara ni àwọn mẹ̀kúnnù yà ń jẹ àwọn èèyàn gan ẹlòmíì ò lè jẹun ẹ̀mẹ́ta irú èmi tí mo yẹ aago mẹ́ta ni mo ti ń jí bí mo ṣe wà yìí oúnjẹ méjì ni mo ń jẹ lójúmọ́ pẹ̀lú pé mo ń ṣiṣẹ́ bí wọ́n máa fi tà á tán ẹ̀ wo gbogbo ẹ̀ àti dáwó padà fún onífláwà àti ṣe gbogbo ẹ̀ padà àti jẹun ò ní yá wọ́n ṣàánú wa kán bá wa ṣe ọlọ́run á dẹ̀ ràn wọ́n lọ́wọ́. sẹ́rí kọ́lọ́run ṣàánú fún wa ọlọ́mọdé aláàmù sẹ́rí àwọn olórí tá a ní ọlọ́run ọba ló lè ṣe dáadáa fún wọn a lè sọ ká má sọ kejì ẹ ti ra sàn sẹ́rí bílù ṣe rí ilé ọ̀dà rárá tó ti yé kò yí sí rárá àti jẹ gan ní ìṣòro lágbára gan tó ti yé anybody kan rún ni tó ti yé so kọ́lọ́run tó ṣàánú àwọn alágbára tún pọ̀ lórílẹ̀‐èdè alágbára pọ̀ tó ti yé ṣùgbọ́n ẹ̀yin náà wo bí gbogbo olùṣe rí ń sìn. wọ́n ní kò sówó nàìjíríà. kò sí rárá owó wà àwọn olórí tá a ní ni ò dáa kẹjẹ bí òṣòwò owó wà nàìjíríà àsọlọ́hún ò ṣe fún wa tó ni ọlọ́run ṣe fún wa tó náà gbogbo resources tọ́lọ́run fún wa kò gba nǹkan lọ́wọ́ wa náà tó bá gba nǹkan lọ́wọ́ wa náà ẹ wo ìlú mi náà Saudi ò ní nǹkan tá a ní náà Amẹ́ríkà gùn ò ní nǹkan tá a ní tó ti yé ṣùgbọ́n tọ́wọ́ ipá bá lólórí gidi tí wọ́n ní àánú ọmọ ẹlẹ́kùnún lójú so wọ́n ó lè ṣe ètò tó yẹ pé kán ṣe so wọ́n ò ṣe nǹkan kan tí wọ́n ṣe ẹ wo bí káńsù ṣe súnmọ́ wa bí báyìí tómi bá wọlé lẹ́nìí náà tó bá dánú fún wa tá a ṣe gbogbo tá a ṣe wàhálà everything nígbà tẹ́ bá rí bó ṣe wà ní ọmọ asákùn bí ọmọ asálọ màgódò ni ó kú ònìyẹn ó ń lọ nìyẹn kò wá bímọ ẹ lè mọ ní àdúgbò tí mo wí kánsílọ̀ wà ń bẹ̀ tẹ́ bá rí bẹ̀ ṣe rí jákujáku ni ó sì ní kánsílọ̀ ń bẹ̀ àárí wọn mọ́ wọ́n ti sá lọ sẹ́ni gbogbo nǹkan yẹn ọlọ́run ọba ló ní ṣàánú wa ọlọ́run dẹ̀ ti ṣàánú wa àwọn ọmọ ènìyàn gan la ṣàánú ara wa tábàlá lànà tó jẹ gidi ta lólórí tó wúlò so ọlọ́run ọba tó ṣẹ̀dá wa gan ó ní òun ò ní sọ̀kalẹ̀ wa bọ̀ tó wọ́n ran àwọn èèyàn tí wàá fira wa ni àwọn tó dẹ̀ ràn sí wa yìí àwọn eléyìí ṣèyàn dáadáa ẹlẹ́mi òkùnkùn gbogbo wọn. ṣé ẹ fi pé nàìjíríà ṣì lè dá ṣó ṣì lè wọ. mo bẹ lọ́hùn ó sì lè dá sẹ́rí tó lè mú ni kólúkálukú divide ká pín kólúkálukú máa lọ kí yóò bá dúró lọ́tọ̀ kí yíbo tó káwùsá máa lọ sotiye tólúkálukú bá dúró lọ́tọ̀ọ̀tọ̀ ó máa pè nítólúkálukú bá ní nǹkan ìlú ẹ̀ a máa fi tọ́jú ara rẹ̀ so ìgbà yẹn láwọn á mọ bí yóò bá ní òdá ní o bí ibo ní òdá báwùsá ni á mọ̀ láàrin ara wa á mọ àwọn tó ń dà lùrù á mọ ibi tó a fẹ́ jà sí sotiye ẹ wo oríṣiríṣi àwọn èèyàn wa tó ń dìde ní sí pé àwọn ògbà ẹ wo baba Sunday Igboho ẹ wo Kanu ẹ wo Akintoye tó gbọdọ̀ ń jà fún wa ẹ wo àwọn èèyàn tá a da tó ń jà fún wa ẹ wo tí wọ́n tún lọ ń ṣe fún wọn lẹ́yìn ṣé tó bá yẹ pé ìjọba tó gbádùn ni só tún lẹ́tọ̀ àti sọ pé kí wọ́n lọ máa bá wọn tó bá yẹ kí wọ́n pè wọ́n pé kí ni nǹkan tẹ́ fẹ́ ni mo wà náà mo ṣe náà wọ́n tún ní kí wọ́n lọ máa pa wọ́n mọ́lé kí wọ́n lọ máa gún wọn mọ́lé ni síjàmbá nìyẹn ìjọba òkùnkùn là ń rúlù àwọn òkùnkùn ló ń rúlù wa tó ti yé òkùnkùn ló ń rúlù wa ìjọba òkùnkùn ni níjọba ẹni rẹ rárá kò síjọba gidi ìjọba burúkú ló ń rúlù wa so that's why mi kàn bẹ lọ́hùn tó kọ́lọ́hún sáyé ntọ́lùkálùkù bá ń ṣe kọ́lọ́ máa ràn lọ́wọ́ díẹ̀ tá a máa fi make tá a máa fi live so nǹkan tẹ́mi lè sọ̀nù mo bẹ lọ́hùn fún nàìjíríà kọ́lọ́hún ọba lánàá kọ́lọ́hún jẹ́ kí kọ́ yà sí dáadáa so ti yé inshallah wa bí kudrati la. nàìjíríà àdúrà ló kù fún nàìjíríà bá kọ́lọ́ bá wa tún nàìjíríà ṣe o torí bí ọdún mẹ́ta sí ìsìn gbogbo nǹkan wọ́ọ̀sì báyìí nísìnyí bá gba tá a ti ṣe kòró báyìí kò sí nǹkan mọ́ ìwà gbọ́míláńtà mo fi ń tajà tó dẹ̀ rí bẹ́ẹ̀ níbi 3 years 4 years àdúrà nàìjíríà ní ìdìbà ẹ̀kọ́ lọ́n ṣàánú àpá kó sáwọn olórí wa nínú kọ́ ṣàánú àpá tún nàìjíríà kọ́ fowó síta ìta ti rà jù ọkùnrin gbọ̀ngbà tó bá dé tó bá ní òsì ṣáwọn máa wà wọn mọ́ wọn àrùn kébi máa pa wọn bí kò mọ́ wọn máa lọ skul obìnrin ló ń gbọ́ bùkátà ilé jù ń sìn ká tó jẹ ká tó mọ aago 8 mo ti dídé bíbà ó dé aago 10 kí tó lọ lé àpò ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà ká tó dé lẹ́gbàá mi pẹ̀lú ọmọ má ti máa sùn lórí ìrìn tí ẹ̀ kó rí ibẹ̀ kán jọ kán ṣàánú wàwà mẹ̀kúnnù kán jọ mo gbàdúrà fún nàìjíríà olóòjì ó dáa o lágbára olóòwà bá wa yí padà sí dáadáa torí nàìjíríà náà la wà tẹ́lẹ̀ láti bí ọdún 4 sí 5 sísìn tó wá rí bó ṣe rí láti 2 years ago so olóòwà bá wa tún ṣe o. fọ́ọ̀tì ìjọba ni o kọ́mọ̀ ní kò ṣe fọ́ọ̀tì ìjọba àwọn ṣáà rúlù wa tẹ́lẹ̀ ṣóye yín àwọn dẹ̀ náà ń control wa so fọ́ọ̀tì wọn lọ́jà tó wọ́n náà ọwọ́ wọn náà ní gbogbo ẹ̀ ti wá torí ẹni tó rajà tó lọjà lẹ́ni tó kó 10,000 lọ tó rajà tínú ẹ̀dùn tó lọ lọ́tàn la tó ti bọ́jà yẹn tó ti wọn náà fowó lè ṣóye yín so fọ́ọ̀tì àwọn náà ló jọ wà lọ́wọ́ gbogbo wa ni
ṣòtebọ̀ tí wọn ló pọ̀ jù táwọn bá kówó síta tówó wà ń tà tá a rówó ṣiṣẹ́ táwọn èèyàn náà rówó ná so ara dẹ oníkálukú wa. ẹ ṣeun gan-an kí lórí pẹ̀lú ẹ̀kọ́ sí. Adéníkẹ́ Lámìdí. thank you ẹ ṣeun. ó gbowó lórí gan. èyí lè máa ń rà tẹ́lẹ̀. ìrè tá ń rà tẹ́lẹ̀ 1,050 naira la máa ń rà tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn 1,600 là ń rà ní ìsìn. ní ìsìn a lè rí 240 tẹ́lẹ̀ a lè rí 300. sókèlè bẹ́ẹ̀ náà ìjọba ṣe fún un. níta fẹ́ kí ìjọba ṣe ń kàn ràn wá lọ́wọ́ torí àwọn tó rà á gan complain ọjà táàdà ń dàn sí àríta dáadáa bí nígbà tá à ń ta ní 100 naira táà náà rí gain ní ìsàlẹ̀ tàbí páàkì méjì ní ìsàlẹ̀ tàbí páàkì tẹ́tẹ̀lẹ́ àdẹ̀ tàbí páàkì márùn mẹ́fà méje mẹ́jọ ní ìsìn bóyá káta mẹ́ta káta mẹ́rin tọ́lọ́mù bá ṣe pé bóyá ọjà yá bóyá bí jọ Sunday àlè tàbí márùn ìgbà bí irú ajé ní ìsìn ni mo ti gbé látàrí páàkì kan ó lè jẹ́ bóyá páàkì méjì ni máa tà màá rí bí 480. so báwo lè wá ń kó ṣé gbogbo ọ̀gá dẹ́rù ẹ̀ ṣó tó manage ilé. kò tó manage o inú mi sì mo lọ́mọ ọmọ mẹ́rin àwọn ọmọ mi mẹ́fà láìsí jìnnìkà mẹ́ta àdàbọ̀ mò ń ṣe ní ìsìn oúnjẹ bá ti jẹ kó nǹkan sùn mi máa ń bá sùn kò sí nǹkan kan. so ṣé ẹ fi pé Nàìjíríà lè wọ̀ àbí ká ẹgbẹ́ níta ló lọ lọ́tọ̀ọ̀tọ̀. ẹ má yẹ kán lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀ bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ kò ní sọ̀rọ̀ ajé tó bá ṣe kó ra ajá la fi ń rọrọ̀ ajé ṣe bẹ̀tẹ̀ abọ́lọ́ káwà lọ́tọ̀ọ̀tọ̀ kò tẹ́ tó bá bá ara jà. àkíyún Nàìjíríà wà papọ̀ ni àwọn náà lè máa rí nǹkan fi sẹ́nu pé bàbá ní kí Èkó dá wà kólúkálukú padà sábúlẹ̀ Èkó máa da horo abúlé náà kẹ̀dẹ̀rẹ̀ kò sówó ń bẹ̀ pé pé àánú ẹ̀ńtẹ́ mi níyà síbẹ̀ mi ní bàbá àbí tàbí fẹ́ lọ bá lábúlé. All right, thank you for sticking around with us. Thank you for staying this long. At least you have listened to the opinion of the citizens of Nigeria. They are complaining that it is unbearable to live in Nigeria with this kind of hardship. So you are pleading with the government to please do something in order to ease the stress of the masses. This is Odua TV Watch. My name remains Oluwabunmi Festus, and don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.